ó kanlẹ̀ wá láti wá dá wọn ó ránra rẹ̀ wá ó jẹ́ bí àṣetánì fún Portable ni. Obìnrin tó bá nu ilé rẹ̀ fáìn ju gbogbo yín lọ kí lẹ̀ ń sọ yìí. Bẹ́wàjì ó lè lọ lọ́la o ṣùgbọ́n ti dúró ó jókòó ó ní kí Portable náà rí gbogbo ohun tó lọ fọwọ́ ara rẹ̀ fà. Torí tó bá ń súnmọ́ yín gírígírí ẹ̀ ní mọ tẹni tí ń ṣe. Ní Bẹ́wàjì ṣe súnmẹ́yìn àtijọ́ ti fẹ́ Bẹ́wàjì ò jáde kó bú Lizzy rí tàbí kó bú Esabod rí tàbí kó bú ẹnìkan rí rárá nítorí Portable. Ìwọ tó ń fi Portable ṣe yẹ̀yẹ́ wípé ìyàwó tí ò gbòrùka ó àrẹ́sì Portable ọkọ rẹ̀ bàbá ọmọ rẹ̀ ó àrẹ́sì rẹ̀ ó dẹ̀ fi áńkọ́ọ̀pù sí lọ́wọ́. Ìyàwó olórùka kò lè gbà á lẹ̀ẹ́lẹ̀ ó fi sílẹ̀ kọ́ mọ èyí tí ò gbòrùka kó woṣẹ́ tí ìyá rẹ̀ ṣe fún bàbá rẹ̀ ni. Èyí tó sì gbòrùka kò súnmọ́. Èyí ò ní kéèyàn má fẹ́yàwó púpọ̀ alẹ́ ni tó ń fẹ́yàwó 4 5. Wọ́n ti rí Portable bẹ́ẹ̀ kan tó fẹ́. Ẹni tí ò gbòrùka tó yálé Portable wọ́n bi léèrè wọ́n ṣe interview fún ó ní tó wù ú lòun ṣe yẹn gbogbo tó bá wù ú lè rí. Ẹ fi mọ̀ pé ìyàwó tí ò gbòrùka ó kanlẹ̀ wá balẹ̀ tó rùka wà ní ó kanlẹ̀ wá bàjẹ́ ni. Níbi ìyẹn kì í ṣe pé ní mò ń gbìjà Portable o torí Portable gan ó ti fẹ́ẹ̀ bú bàbá rẹ̀ pa lórí nẹ́ẹ̀tì. Ó ti fẹ́ẹ̀ bú bàbá ẹ̀ pa lórí nẹ́ẹ̀tì gbà tí ò rá kíkanjú tí bàbá ṣe lórí ọ̀rọ̀ ìgbésí ayé rẹ̀. Ẹwà dúró gbá owó ẹyọ Kùránì gbogbo ẹ̀ tó so mọ́lé ṣàkàsíkí lóríṣiríṣi tó so mọ́lé ìwé odò pẹ̀lú sultan pẹ̀lú àmùrè ó dìídì tó ṣe mọ́sálásí ó gbé fún wọn. Ó yá kí ló tún kù tí ò ṣe òun fúnra rẹ̀ ló lọ rèé fọwọ́ ara rẹ̀ fa fìtínà. Ìgbà Bẹ́wàjì wà lọ́wọ́ Portable wọ́n ń travel lọ́tún lósì ni. Òun ló lọ kó fìtẹ́ gbogbo ọkùnrin ní bá ṣe máa rí nǹkan hẹnu. Ibi tó jẹ́ pé yes èmi náà kóbìnrin jọ nǹkan a máa ṣe pé ní ẹni tí ò lórúkà lọ́wọ́ yìí ó nìkan ló bímọ fún Portable tí ò lórúkà ni. Kì í sọ òun nìkan ẹnìkan ti ṣíwájú tí òun àti Bẹ́wàjì sí wà tí ó sì fonítọ̀hún. Ó ní dandandan àfi kó ṣe fóun ni. Ibi ẹ̀ ti mọ̀ nìyẹn ṣé bóbìnrin kan ní ń fi okó bàbá ọmọ rẹ̀ han ọmọ yìí pé wò iṣẹ́ tí bàbá rẹ̀ ṣe lórí nẹ́ẹ̀tì rẹ̀ níbi tó ti gbé hánu níṣì tó fi han ọmọ rẹ̀. Oríṣiríṣi obìnrin la ní àwa obìnrin aburú gan àfẹni Ọlọ́run bá kó sí lọ́kàn. Ṣé ẹ rí àkọ́fẹ́ tẹ́ ẹ bá jọ wà ntí ọkùnrin tí ó mọ̀ ní tó wo ìjókòó onítọ̀hún tàbí èyí tó wá fẹ́ lẹ́yìn tó yẹ pé ó rí i pé inú àjàgà ló wà tó wá dá dúró gedegbe tó sì wá fẹ́ ọ tó kó ọ láràn ọ tó kó gbogbo ẹ̀ràn ọ tí ò tẹ́ ọ lọ́rùn tó ní ìtí ń dọ̀ ọ́ láàmú yẹn gangan ló máa tún padà sí bí ìgbésí ayé wọn ṣe kàn ìná ni. Ìwọ blọ́gà yìí ó kàn lè máa fi Portable ṣe yẹ̀yẹ́. Ìyàwó tó àrẹ́sì ọkọ rẹ̀ yẹn ní yẹ̀yẹ́ wà lára ẹ̀. Portable ẹkún tóun ń sun yẹn gan yóò tún fi ta ni. Ẹ̀yin náà ó tún rí gbé ni tẹ́ ẹ bá ní làákàyè. Ṣé n tó ń ṣe kó tó di pé ó fẹ́ arábìnrin ṣé kò pọ̀ jù nígbà Bẹ́wàjì wà lọ́dọ̀ ẹ̀? Bẹ́wàjì ò ṣe lè fi ọlọ́pàá àrẹ́sì ẹ̀ tó tiẹ̀ jẹ́ pé wọ́n lù ú nílùú bàrà Bẹ́wàjì mọ̀ ní mọ́ra fún un ní mọ́ orí fún un ní mọ́ ọrùn fún un
ibi àti mọ̀nù ìyàwó àkọ́fẹ́ mi máa jẹ́ ìyàwó alálùbáríkà tọkọ bá sì ló ní fìtínà ni yóò bu ẹ̀kẹ́ diwọ́ ni yóò mọ̀ wò ó kò ní kọ́ toró mọ́rú àjọsọ tán ti jọ sọ kò fẹ́ dà á ẹni fún ọlọ́pàá mo ṣé ò bímọ fún ni n tó yẹ kẹ́ máa ronú ìwọ blọ́gà yìí kódà kò yẹ kó sọ̀rọ̀ tó sọ yìí ẹ tún fi wá wàhálà fún ẹni tó àrẹ́sì ẹ̀ ni ó ti rí pọ́tébù ńlẹ̀ bí ìgbà tá a bá lòun náà rán sínú ìgbésí ayé pọ́tébù ìpókó wá ba nǹkan rẹ̀ jẹ́ ni gbogbo ìgbà tó fi wà pẹ̀lú Bẹ́wàjí ẹlòmíì bímọ fún wọ́n bímọ fún wọn ò sì kódà àgbọ́ níta pé wọ́n ní kò sanwó ọmọ o tàbí kò fọmọ lóúnjẹ o rárá àgbọ́ ó tiẹ̀ ti ìyàwó ọba tó fẹ́ ọ̀rọ̀ wọn ò dé police station tó yìí náà kò dẹ̀ bímọ fún ìfẹ́ sì wà láàrin wọn díẹ̀ ṣé ẹ fẹ́ sọ pé wọn kì í sọ̀rọ̀ ni ṣó náà rẹwà ni ẹni fọlọ́pàá tó fi mọ́mú gàárì tó jẹ́ wọ́n fi mọ́mú gàárì sí lọ́wọ́ ẹjọ́ ọ̀la nìyẹn ṣé kò wá ní lọ́kọ mi mọ́ ni yóò lọ́kọ mi ẹ rí i pé tó ṣe yóò àfẹ́ẹ̀tì ìrìn àjò tiẹ̀ náà kí lẹ̀ ń sọ yìí kì í ṣe pé ní ìgbìjà pọ́tébù ọ̀rọ̀ àgbà ni mò ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí ìyàwó tó bá rí i pé ó fẹ́ rú ọkùnrin báyìí tó sì wà pẹ̀lú rẹ̀ tí sì ń bímọ níta tí ń ṣe gbogbo ẹ̀ ìwọ tó ló fẹ́ jọ kún tẹ́jọ jókòó nù lé wá wo bí ilé yẹn ṣe rí wo orú sùúrù tóbìnrin yẹn jókòó tì ẹ̀yin náà ti sọ àwọn ẹbí eléyìí náà ti sọ bí kí lorúkọ rẹ̀ ń jẹ́ ni ta ló mọ̀ èyí tí ògbòrùka tó lọ fọ ọlọ́pàá mọ́ ọkọ rẹ̀ àwọn náà ti jáde wọ́n wá sọ wọ́n ní Bẹ́wàjí kò ní di fẹ́fẹ́rìtì kò fẹ́ ṣiṣẹ́ iṣẹ́ tí ń ṣe nínú ilé ju yìí tẹ́ ẹ fẹ́ gbé fún ta lọ ọmọ yín tó sì fẹ́ ṣiṣẹ́ wọ́n ṣí ṣọ́ọ̀bù fún níwọ̀nba ń tágbára ká ṣé bí wọ́n kówó fún àbí wọn ò jọ lọ rajà ni bí wọn ò tiẹ̀ tẹ̀lé èló náà ń gba ṣọ́ọ̀bù níbi tí wọ́n ti gba ṣọ́ọ̀bù fún ṣé kò rẹ́ni gbarú ẹ̀ fún kó tó di pé díyàwó pọ́tébù ni àló ó wá dárìn àjò pọ́tébù rú ni gbogbo bí pọ́tébù ṣe ń ṣe káàkiri láti ẹjọ́ yìí tí Bẹ́wàjí wà lọ́dọ̀ rẹ̀ ẹ̀rí kan bọ́lọ́pàá ṣe ń gbé òun àtàwọn ọ̀rẹ́ ni onímọ́tò gan-an wọ́n gbé wọ́n jù ú lẹ̀ ni ibi ẹ ti mọ̀ pé obìnrin míì wà tó jẹ́ pé jẹ́jẹ́ láṣetánì òjòkó tẹ́sí lọ tọwọ́ bọ̀ ìmí ò ju àṣetánì lẹ́ẹ̀lẹ́ yóò tún lóun fẹ́ lọ mú ọkùnrin ìsìn àfi kẹ́ẹ̀dẹ́júlẹ̀ ìmí ò lówó yóò mọ̀ dọ́ọ́lọ́ àmú ìmí owó tó ní gan yóò fi kẹ́ ọ lójú kẹ́ ọ nímú gbogbo ọmọ tó bí yóò gbà sọ́dọ̀ yóò mọ̀ ṣe dáadáa fún wọn ìtẹ̀síwájú ò tún wà fún ẹ jà kì í ṣe pé lẹ́ẹ̀níjà ta ni tẹ̀ níjà ẹ̀yin náà wo bí ọ̀rọ̀ yìí ṣe rí Bẹ́wàjí kú ìjókòó ṣàfaradà yẹn má jẹ́ nìkan ó kó bọ́wọ́bọ́wọ́ sí ọlọ́kàn má jẹ́ kí íńtánẹ́ẹ̀tì ariwo ní íńtánẹ́ẹ̀tì má fi wò ó bó ṣe ń bá gbé láti ilẹ̀ tẹ́lẹ̀ kò sẹ́ni máa sọ fún ọ pé fi ilẹ̀ tàbí má fi ilẹ̀ lẹ̀ rárá ìwọ ló mọ irú ìjókòó tó o fẹ́ jókòó torí ọmọ ẹ̀ àwọn wo náà wà ń ta ṣíọ ṣe rárábìnrin tẹ́yìn fi Bẹ́wàjí bú yìí òun ló máa jìyà ẹ̀ jù àwọn ọmọ rẹ̀ ti nítàn iye tó bá lòun ó fún wọn ní nísìn gbogbo ọmọ pọ́tébù kò sí tí ò mọ lọ iléèwé tán sì ń lọ kì í ṣe iléèwé jẹ̀kúrẹ́dì kan kódà àwọn olówó míì wọn ò fọmọ wọn síbẹ̀ ìwà tọ́lọ́run ti dá mọ̀ bí ó ṣe lògbé sí ayé rẹ̀ lẹ́rí yẹn
àwọn ọ̀rẹ́ gan-an wọn ò ra kọ́ọ̀pù kó sí Portable lọ́wọ́, wọ́n ní bí kú ilé ò bá pani tòde ò lè pani. Portable bí ṣe sọ̀rọ̀ rẹ̀ nu bí ó bá sì bẹ́ẹ̀ kí òun náà wá tún jẹ́ kan tó jẹ́ pé kò ń wo àwọn ẹni tí wọ́n ń dẹ́ sí ipe bú lágbájá yìí o bú tàmẹ̀dùn o, ìwọ obìnrin tó kó mọ́mú gàrí sí lọ́wọ́ yìí náà ìwọ náà tó ń bú àwọn èèyàn tí ó ṣe ọ́ tí ó rò ọ́ ó tún ṣàkóbá fún Portable. èmi Ìyà Cassette mo ń dún lórí ọ̀rọ̀ yìí. Yes, Portable wo bó ṣe jáde àti bí bàbá rẹ tiẹ̀ ṣe bí ò ṣe wo bó ṣe yàkàyàkà rẹ̀ ó sọ ó dẹ̀ pìtàn ara ẹ̀ ìyẹn ò ṣe nǹkan kan. Ọkùnrin tí a bá ti kúndùn obìnrin too much kọ́mọ wọn wá jàjà rówó, ẹni wà ń lo èbó gan tí ò rówó bó ń ṣe ń rówó. Bàbá wọn ti dà wọ́n, owó oúnjẹ tán bá ń fi rán lé wọn ò ní fún ìyá wọn jẹ, wọn sì máa fi fẹ́yàwó. Ìgbò sú wọn tí wọn ò fún wọn lówó mọ́, tí àwọn náà ò rí i pé kò sówó mọ́, wọ́n sì sọ bàbá lẹ́lẹ̀ wọn lọ. Ìyá ọmọ tí ń fowó ránṣẹ́ ló ṣẹ́kù nù lé. Ní pé ìwọ ọkùnrin tó o bá ti kúndùn obìnrin tó o bá ti ọmọ rẹ ti rí nǹkan ó ti ń ṣe bó ṣe ń ṣe, ọ̀rọ̀ obìnrin kọ́ ló kù fún bàbá Portable. ń ló jẹ́ kọ́mọ yẹn ó jáde kó ní kí ló ń wò Portable sáré tó gbogbo tá à ń fi àwọn ẹni tó ń báyàn bẹ lọ́hùn mẹ́tẹ̀ẹ̀ta tá a nílẹ̀ Nàìjíríà ń ló wà láàrin wọn. Kùránì ń bẹ ń bẹ, ìṣẹ̀ṣe ń bẹ ń bẹ, wòlíì ń bẹ ń bẹ, lótùn lósì gbogbo wọn sì níbi tán kó sí. Títí ìyàwó yìí náà ni gbogbo ilé àṣẹ rẹ̀ ó sì kó síta oníkan wò àṣírí rẹ̀ ẹ wá pé léyìn òun níyàwó. Bó bá bóde inú eléyìí orí rẹ̀ á pé wá, àwọn ọmọ tiẹ̀ náà sì ti wá lórúkọ. Sọ fún yẹ ipe tó o ṣe yìí ń tẹ́ ẹjọ́ ṣe yìí blọ́gà yín náà ní sọ síta o. Ó ṣe wọ kò ṣe wọ ń tí blọ́gà yín sọ ńlá ń sọ yìí. Kó wá dìklẹ́ ara ẹ̀. Ìyá tó bí ọlọ́mọ gan-an ọ̀rọ̀ yìí ò lè tán lẹ́rùn ẹ̀. Ìwọ gan máa fẹ́ tiẹ̀, ẹni máa fẹ́ gan á máa bẹ̀rù ipò lè tì ń mẹ́wọ̀n. Ó lè tì ń mẹ́wọ̀n náà. Yes, tẹ́ ẹ̀ bá ní ṣe mọ́ bẹ́ẹ̀ bá ń jà ẹ yára yín náà. Ó kanlẹ̀ wá láti wá dá wọn ó ránra rẹ̀ wá ó jẹ́ bí àṣetánì fún Portable ni. Obìnrin tó bá nu ilé rẹ̀ fáìn ju gbogbo yín lọ kí lẹ̀ ń sọ yìí. Bẹ́wàjì ó lè lọ lọ́la o ṣùgbọ́n ti dúró ó jókòó ó ní kí Portable náà rí gbogbo ohun tó lọ fọwọ́ ara rẹ̀ fà. Torí tó bá ń súnmọ́ yín gìrìgìrì ẹ̀ ní mọ tẹni tí ń ṣe. Ìní Bẹ́wàjì ṣe súnmẹ́yìn àtijọ́ ti fẹ́ Bẹ́wàjì ò jáde kó bú Lizzy rí tàbí kó bú Esabod rí tàbí kó bú ẹnìkan rí rárá nítorí Portable. Gbogbo Esabod àti Portable ṣe fà á Bẹ́wàjì ò sọ̀rọ̀ rí. Kílódé gbogbo bí ẹ wò ọ̀rọ̀ pọ̀. Ó ti ṣiṣẹ́ ọmọ rẹ̀ lẹ̀ ìyá rẹ̀ sì ranjú lẹ́ra gàdà ó ń wo ohun tí ń ṣẹlẹ̀ yìí. Àwọn ọmọ rẹ̀ wọ́n ti kẹ́ran àsámẹ́gun àbí kíni. Bó bá lóun ò san kò san, tó bá lówó ò wọlé kò wọlé tí ẹ lo lùsì. Ẹ̀yin obìnrin jàti rédèrèdè báyẹn kílódé. Nọ́nsẹ̀nsì ká kọ́ra wa náà ń sẹ́ẹ̀dì ká máa gbé lọ kán sì tún wá kó tún ya fọ́tò rẹ̀ kó tún gbé síta. Ó wá gbé fún blọ́gà kan fi sọ̀rọ̀ ọ̀rọ̀ tán ní fún ẹ lọ́la àwé.
gbogbo ẹni tó ń lo agbára ewé àti egbò láti máa da ọ̀nà yín rú, láti máa fogun jà yín, èmi dúró bí Násírì Olódùmarè, mo ti ẹnu bọ àṣẹ Olódùmarè, mo pa á ní àṣẹ lórúkọ Jésù. Ọlọ́run kó dá wọn lẹ́jọ́ ikú. Màmá, kí ló ń tẹ̀ ń là kọjá? Dádì, kí ló ń tẹ̀ ń là kọjá? Kí lẹ ti gbàdúrà lé lórí títí tẹ́ ti gbààwẹ̀ tẹ́ ti lọ káàkiri ṣùgbọ́n tí ò ti sí ọ̀nà àbáyọ? Olúwa ní pé kẹ́ ẹ jájọ gbàdúrà, ẹ jájọ wádìí kí làṣírí ogun yẹn àti pé kí ni ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi máa pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ní +234 70 25 47 5427. lẹ́ẹ̀kan sí +234 70 25 47 5427. Olúwa ní kí n ṣe àkànṣe òróró tí a lò wọnú ọdún 2026. Gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ bá láǹfààní tẹ́ ẹ fẹ́ nípa àti òróró yẹn, ọ̀fẹ́ ni Olúwa ní kí n fún àwọn ènìyàn. Ọ̀fẹ́ ni Olúwa ní kí n fún àwọn ènìyàn. Ẹ̀yin náà lè pe nọ́mbà yẹn lórúkọ Jésù, ẹ rí ọ̀nà àbáyọ. Ọ̀pọ̀lọpọ̀ ìyanu ló máa ń ṣẹlẹ̀ lórí òkè tá a wà. Lórúkọ Jésù, ayé tí yín náà máa gba ìyanu. Ó ti rí bí ó ṣe bẹ́ẹ̀. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. God bless you. Stay blessed in the name of Jesus. Amen.